mi gùn ti àyín. Ó ti dáná bá. Àràfà ń jẹ́. Tó o bá ti ṣe pọ̀pọ̀ sísìn ọdún iléyá. Yes. Ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ni wọ́n bá kéde ọjọ́ ajé o. Wọ́n tún ṣe bẹ́ẹ̀ wọ́n kéde ọjọ́ ìṣẹ́gun. Wọ́n ní ọjọ́ méjèèjì yìí ó láfi ṣe pọ̀pọ̀ sísìn ayẹyẹ ọdún iléyá. Ọ̀rọ̀ pọ̀. Nínú ìwé kọ́bọ̀. A dúpẹ́ wípé wọ́n ti fún wa lọ́jọ́ méjì láti ṣe pọ̀pọ̀ ṣìnṣìn. Bóyá káwa náà kúkú lọ ká lọ lọ́jọ́ méjì láti fi ṣe pọ̀pọ̀ ṣìnṣìn. Kó báyìí lọ lọ́jọ́ méjì tó lọ ṣe pọ̀pọ̀ ṣìnṣìn iléyá. Ọjọ́ méjì ń ayọ̀nù sálárì rẹ̀. Yíyọ tiẹ̀ ló sọ pé kí n padà lé wa. O ti lè padà àbójú àánú wọ̀ torí wòlíì prophet Sam Olúwalọ́wọ̀n ìṣe báwọn. A kàn yọ owó ọjọ́ méjì ń ayọ̀ kúrò nù sálárì rẹ̀. Ilé tó bá kù ló mú lọ. Ìyún sì lọ fà. Ìwé ìròyìn Punch mọ́ wà láàárọ̀ ọ̀rọ̀ pọ̀ o. Nínú ìwé kọ́bọ̀. Lórí ọ̀rọ̀ owó oṣù tó kéré jù lọ́nà ni mo ṣe bẹ́ẹ̀ tí mo kalẹ̀ sí gbùwà mọ́. Ó dàbà. Ní ilé aṣòfin àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà ni wọ́n bá ní ọmọ ṣeéṣe kọjá wípé àwọn owó tó yẹ kó máa lọ sáwọn ìpínlẹ̀ ìjọba ìpínlẹ̀ àmọ́ gbẹ́sẹ̀ lé tí kinní kan bá ṣe kinní kan kinní ń ṣe kinní kan bó ni ó sì ti jẹ́ ẹ wo ọ̀rọ̀ pọ̀ láàárọ̀ yìí o. Nínú ìwé kọ́bọ̀ lórí ìròyìn eléyìí tó mú wà hùn. Yes kẹ́. Ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó oṣù àwọn òṣìṣẹ́ tó kéré jù. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí ibẹ̀ náà lèmi náà mọ̀ wá o dókítà. Yes kẹ́. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin wọ́n ní ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ fọkàn yín balẹ̀. Ẹ má jẹ́ kọ́kọ́ yín lókè o. Ohun tó ní ṣe pẹ̀lú àbádòfin tó ọ̀rọ̀ owó oṣù àwọn òṣìṣẹ́ tó kéré jù pápápá lámòṣe kinní ọ̀hún kò mọ̀ ní fàǹlẹ̀ bí ìgbín o. Bẹ́ẹ̀ni bó ṣe sọnù. Ọ̀rọ̀ pọ̀ láàárọ̀ yìí o. Nínú ìwé kọ́bọ̀ o. Sisi Mọ́ngẹ́lẹ́ lórí ọ̀rọ̀ owó oṣù tó kéré jù lọ. Èmi ò mọ̀ tí ìkú ò ń bẹ̀. Ṣé ẹ mọ̀ pé ohun tó bá ṣe bẹ́ẹ̀ tó bá ń dùn ni. Yorùbá lóhùn ló ń pọ̀ lọ́rọ̀ ẹni o. Bó ṣe ń dùn mí dára ló ń dùn mí dọ́kàn ló sì ń dùn mí wọnú egungun lọ. Mo bá gbanú ìwé ìròyìn Daily Post lọ. Mo bá lọ wò ń bẹ̀ níbi tí wọ́n ti sọ yìí pé ṣe é ráwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ń ìmọ̀tara ẹni nìkan ó jàrá bẹ́ẹ̀ mi wọn lórí ọ̀rọ̀ owó oṣù eléyìí tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń dúnàdúrà lọ́wọ́ èmi kọ́ ọmọ sọ bẹ́ẹ̀ o èmi ẹjẹ́ ìṣẹ́ni tó sọ bẹ́ẹ̀ torí káwọn èèyàn àwọn kan wà tó yẹ pé wọ́n gbà lọ wọn ní gbábọ̀ ẹni tó jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP ọ̀nà sókè náà ló sọ bẹ́ẹ̀. Ó gba báláǹsì ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ rẹ̀ ó gbà á. Ọ̀rọ̀ pọ̀ láàárọ̀ yìí nílẹ̀ ẹgbẹ́ òṣèlú PDP náà ti sọ. PDP ibẹ̀ náà ti sọ bẹ́ẹ̀. Ọ̀gá àgbà yànyàn fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ó mọ̀ fi ìkìlọ̀ síta ò dókítà. Kí ló sọ? Ó ní ẹ̀yin ọlọ́pàá tẹ̀ ń wòye àti gòkè àgbà kò dìgbà tẹ́ bá ń lọ́bì tẹ́ ń lọ́kòkò àákò yìí ló tó ẹ lọ́ fọkàn balẹ̀ kí ló ń tẹ́lí tó fi sọ bẹ́ẹ̀ ẹ gbọ́ nínú ọ̀rọ̀ pọ̀ lónìí. Lónìí ọ̀dà ọ̀rọ̀ pọ̀ o. Nínú ìwé kọ́bọ̀. Ọ̀rọ̀ dẹ̀ wá pọ̀ sẹ́. Nínú ìwé kọ́bọ̀. Jẹ́ kí n kọ́kọ́ lọ sórílẹ̀-èdè South Africa. Ayé rí ọ̀dà láyọ̀ lóògùn bẹ́ẹ̀. Orílẹ̀-èdè South Africa ní bàálù bá gbé mi pa. Ńgbà tí bàálù yìí gbé mi ló ń gbé mi lọ lójú òfurufú. Ńgbà tá a débì kan lèpo bá fẹ́ tán làbá ní bàálù ẹ dákun ẹ yálé epo ní ọ bá yálé epo nígbà tá a tún lọ làbá kàn wọ́n ọlọ́pàá orílẹ̀-èdè Togo àti orílẹ̀-èdè Benin Republic lójú ọ̀nà wọ́n bá láwọn fẹ́ gbowó lọ́wọ́ wa mo ní yẹ̀ẹ́sì wò mí dáadáa iléeṣẹ́ ADAMIMOGO mo ti ń ṣiṣẹ́ mo kàn yọjú báyìí ńgbà wọ́n wá wò mí tán ti rí mi báyìí wọ́n ní ọmọ pátọ̀ Sáàmù Olúwalọ́kọ̀ ìmọ̀lẹ́ mi ni wọ́n ní ẹ máa lọ o ní wọ́n bá fi wálẹ̀ mo bá balẹ̀ sí South Africa níbi tí wọ́n ti sí. adúpẹ́ pé ògúnlẹ̀ láyọ̀ Olúwa ṣeun ní wọ́n bá gbé e sí ní wọ́n bá gbé e sí mi létí o ní wọ́n bá ní ààrẹ eléyìí tí ń bẹ́ẹ̀ Ramaphosa wọ́n ní wọ́n tún ti tún yàn báyìí o fún ẹlẹ́ẹ̀kejì bàbá tún ti wọlé padà. Ẹni pé. Bàbá ti wọlé padà lẹ́lẹ́ẹ̀kejì. Wọ́n ti ṣe kíni. Wọ́n ti wọlé padà. Ṣé wọ́n rápálá wọlé ni àbí wọ́n wọlé sóòsì. Bàbá gba wájú wọn gbẹ̀yìn wọ́n gbọ̀tún wọ́n gbòsì wọ́n ṣàwò pé pa gbogbo ẹ̀ pọ̀. Wọ́n wọlé bọ̀ má jẹ́ kó dùn mí ń bẹ́ ń bí. Wọlé mọ jẹ́ kó dùn. Kọ́lọ́ wọn ṣàánú. Ọmọ Yorùbá tàtà lórúkọ ọmọ yé dáadáa. Nígbà téèyàn bá ń jẹ́ wọlé. Má jẹ́ kó dùn mí. Tọ́ èmi gbéra ó di ìpínlẹ̀ Kánò. Okay now. Lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú Emir kò ṣe Emir mọ̀ ni. Ilé ẹjọ́ ti pẹ́ láṣẹ fẹ́ báyìí fún ìjọba ìpínlẹ̀ Kánò wọ́n ní ọ̀sán mílíọ̀nù 10 náírà gẹ́gẹ́ bí owó ìtanràn fún Bayero wọ́n ní wọ́n tẹ̀ tọ́ Bayero wọ́n mọ̀ tẹ̀ lójúmọ́lẹ̀ o. Wọ́n tẹ̀ lójúmọ́lẹ̀. Wọ́n tẹ̀ ẹ́ ni. Olúwa wọ́n tẹ̀ ẹ́. Olúwa má jẹ́ wọ́n máa tẹ̀ tọ́ lójúmọ́lẹ̀. ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀
ìròyìn ọ̀rọ̀ pọ̀ lẹ́ẹ̀tì bá pàdé lónìí. Sisi Monkele ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. ọ̀rọ̀ dẹ̀ wá pọ̀ o. nínú ìwé kọ́bọ̀. ẹ̀yin tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ tẹ̀ ń fọ́lò wa ní Facebook ẹ̀yin tẹ̀ ń fọ́lò wa ní TikTok ayé yín ò ní bàjẹ́ ẹ̀ ní sórí ibú ìbànújẹ́ ò ní dé bá yín wọn ní gbòkú ọmọ káyín mọ́lẹ̀ ẹ̀ sọdún ayọ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń fẹ́ tiwa gbogbo ẹ̀yin tínú yín dùn ẹ̀yin tẹ̀ ń kó wa jẹ rọ́ṣírọ̀ṣì ẹ̀yin tẹ̀ ń kó wa jẹ rọ́ṣírọ̀ṣì ẹ̀yin tẹ̀ ń sí àwa bọ́ bá kù tẹ̀ ń díẹ̀ comment. Sisi tó bá kù díẹ̀ kọ́mọ olóore ó jì sí kòtò Yorùbá ní mọ̀nàmọ́ná yóò ṣiṣẹ́ ìránṣẹ́ bó bá kù díẹ̀ kójú ó tì yín aláàánú ó dìde fún yín bó bá kù díẹ̀ kí ìbànújẹ́ ó dé bá yín Olódùmarè ó dìde ìrànlọ́wọ́. àmín ó yẹ ẹ̀sánwó àdúrà ẹ̀sánwó àdúrà ẹ̀sánwó àdúrà. wọ́n ní ẹ̀sánwó àdúrà ẹ̀sánwó àdúrà mo ti wà nínú ìwé ìròyìn Páǹsì láàárọ̀ yìí níbi tí ìròyìn kan tó ti ṣe bẹ́ẹ̀ tó ti gbomi lójú wa kúrò. Olúwa ṣàánú olúwoyìn wọnú kó ṣàánú wa wọ́n ní ọlọ́pàá mẹ́ta wọ́n ní èèyàn mẹ́ta ọjà ẹ má bínú kì í ṣe ọlọ́pàá mẹ́ta o èèyàn mẹ́ta iná ló ṣe bẹ́ẹ̀ tí ó gbẹ̀mí mì níbi àwọn ọlọ́pàá àti àwọn òṣìṣẹ́ ológun orí ilẹ̀ nílẹ̀ yìí bí wọ́n ṣe bẹ́ẹ̀ bí wọ́n ṣe fi òpin sí àwọn ìgbésẹ̀ àwọn adigunjalè eléyìí tí wọ́n fẹ́ ja báǹkì lólè tí wọ́n sì tún fẹ́ ṣe àkọlù sí iléeṣẹ́ ọlọ́pàá àwọn mẹ́ta nínú wọn wọ́n fi ẹ̀mí wọn di àdúpẹ́. ní ìpínlẹ̀ Kwara tá a mú létí. yes o. àjọ EFCC àjọ tó ń lu àwọn alájẹbanù ní pọ́npọ́ lórí nù. ọmọ ṣe bẹ́ẹ̀ wọ́n náwó gá àwọn afurasí 18 o. ní ìpínlẹ̀ Kwara kí wàá lóhun tí wọ́n ń ṣe wọ́n ní wọ́n mọ̀ lọ́ ń wakùsà lọ́nà àìtọ́ dúkìá ìjọba ní tí ò tí ì tó wa ohun àlùmọ́ọ́nì wa tí ò tí ì tó wa àwọn àlọ́ ń wà àti ẹ̀wà mọ̀ nǹkan tán fi ń wà báyìí ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ẹ mọ̀ gbọ́ nínú ọ̀rọ̀ pọ̀ o nínú ìwé kọ́bọ̀ ọ̀rọ̀ dẹ̀ wà pọ̀ o nínú ìwé kọ́bọ̀ mo ti gbanú ìwé ìròyìn Daily Post lọ padà láyọ̀ lóògùn lẹ̀ níbi tí mo gúnlẹ̀ bàbí ìpínlẹ̀ wo mo gúnlẹ̀ sí ìpínlẹ̀ Ẹdó ni o ni mo bá lọ bá bàbá wa Ọbaṣẹ́kì ni wọ́n bá ní ẹ wò lórí àkọlù sí àwọn sọ́jà wọ́n ní gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́gbẹ́ òkùnkùn pátápátá àti àwọn ọ̀daràn wọ́n lá flọ́ọ̀ṣì wọn jáde lágbára Ọlọ́run ọba mi Èdùmàrè Ọlọ́run ó sì kún yín nípa ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ní ìlú Ìlọrin lèmi mọ̀ sí wa o kọ́lọ̀ ń dákun kọ́ mọ̀ mọ́ ṣàánú wa mọ̀ ni ó jẹ́ mọ̀ wípé ilé kan ilé alájà méjì ó mọ̀ ṣe bẹ́ẹ̀ ó mọ̀ bí wò ó ní Ìlọrin kí lohun tó wá fà á ẹ mọ̀ gbọ́ nínú ìròyìn ọ̀rọ̀ pọ̀ láàárọ̀ tòní. eléyìí ó ti tán lọ́dọ̀ tèmi bí wọ́n bá kò ń bẹ̀ kó jẹ́ síbẹ̀. ó tán lọ́dọ̀ tèmi náà bí ẹ̀yin èèyàn wá àwọn kókó ìròyìn ta kó bóde lónìí òun náà láti nà ń bẹ́ẹ̀ ṣé ti gbé èèyàn rà léhùn bàbá lọ tá a dé a máa wá ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ pọ̀ yóò gbéra sọ lóní ràbájì gan ẹ mọ̀ gbé kúrò ń bẹ̀. gbogbo ọmọ àti olùgbé ìlú Èkìtì tó ń tàwọn agbègbè ẹ̀ súnmọ́ bí ẹ̀wà gbọ́ ò gbọ̀ngàn ayẹyẹ tẹ́ ẹ ti lè ṣe àkànṣe ètò bí ayẹyẹ ọjọ́ ìbí àbí ìgbéyàwó ráńpẹ́ ìpàdé ọ̀rẹ́dẹgbẹ́ ìpàdé ẹgbẹ́ òṣèlú ètò ìdánilẹ́kọ̀ọ́ ìpàdé mọ̀lẹ́bí tó ń tonírúurú ìpàdé àti ayẹyẹ tí ò ní gbà ju 50 àbí 100 àwọn èèyàn lọ ti dé sí ìlú Ìdó Èkìtì ADAMIMOGO event hall ó wà ní ADAMIMOGO 107.7 FM láàfin olójúdó ti Ìdó Èkìtì àyíká tó rẹwà tó sì mọ́ tónítóní pẹ̀lú oyè tó ń kúrìrì iná ọba tó dúró déédéé ààyè gbọ́kọ̀sí pẹ̀lú ààbò tó dájú ẹ tún lè ṣàgbéjáde àwọn ètò yín lórí àwọn ìkànnì ayélujára wa gbogbo ẹ kàn sí wa lónìí fún àkànṣe ìpàdé tó ń ta ayẹyẹ yìí tó ń bọ̀ lọ́nà àbí kẹ́ ẹ pé 0803-526-5812 àbí 0916-340-0878 àti 0806-511-4430 ẹ tún lè pé 0806-380-8891 ADAMIMOGO event hall gbọ̀ngàn fún ògùn ayẹyẹ. okay now a tún ti dé náà nìyẹn o ó yẹ jẹ́ àmọ́ tẹ̀ wájú ẹ̀yin tẹ̀ ń bẹ ní TikTok àdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ̀ ń bẹ ní Facebook gbogbo yín ẹlẹ́lẹ́dàá àdúpẹ́ ẹlẹ́lẹ́dàá
ẹlẹ́dàá yín sì ń gbọ́ èèyàn lẹ́yìn náà èèyàn ni yóò gbogbo ẹ̀yin tẹ́ ń láìkì tẹ́ ń kọ́mẹ́ǹtì tẹ́ ń ṣíà ayé yín ò ní bàjẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ wá ṣíà tẹ́ ẹ̀ kọ́mẹ́ǹtì tẹ́ ẹ̀ láìkì kí la ṣe fún yín ẹ dákun ẹ dáríjì wá bó bá jà ti tẹ̀ kí lẹ̀ṣẹ̀ wa ẹ̀yin wa yìí náà lè mọ gbé ìpolówó ọjà yín bọ̀ wá Yes, o. dókítà sẹ́rí bó ṣe múra yìí Bẹ́ẹ̀ni. gbọ̀ngàn bẹ́ ń bí ó gbé èèyàn bíi 50 sí 100 sí 200 ní gbọ̀ngàn tó ń bẹ́ ń bí Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ìmúra ṣe rẹ̀ wedding. báyìí yóò ṣe MC ni Bẹ́ẹ̀ni. lónìí náà èmi náà ní kọrin ẹ̀yin náà ẹ mọ gbé nǹkan tẹ́ ń ta ẹ mọ gbé bọ̀ wá bí bó bá jẹ́ pé ẹ fẹ́ ṣègbéyàwó gbọ̀ngàn ó gbà yín bó bá jẹ́ pé ẹ ṣèpàdé gbọ̀ngàn ó gbà yín ẹ fẹ́ ṣe bóyá bíi àkójọpọ̀ kékeré kan tí ò kọjá èèyàn 100 èèyàn 17 ó bẹ́ẹ̀ gbà yín ó gbà yín ẹ̀yin ẹsẹ̀ àmọ́ bọ̀ Sisi ìwọ̀nba owó péréte lẹ́sì san Sisi Yes, kẹ́. àwọn èèyàn ò tiẹ̀ ṣènáwó onírẹ́pẹ́tẹ́ mọ́ ní ìsín Bẹ́ẹ̀ni. owó òun dà gbogbo nǹkan ló ti dọ̀wọ́ kọ́ ló ń sànú àmọ́ tẹ́ ẹ bá wá sí gbọ̀ngàn Adámimógo 107.7 gbogbo nǹkan FM ló wà ń bẹ̀ gbogbo nǹkan sí à ń bẹ ń bẹ AC ń bẹ yes kẹ́ nìkan ni èsì ọ̀fẹ́ ẹ tún máa wá gbà gbogbo ohun tí wọ́n ń lọ nídò lẹ́tùn máa wò báyìí bẹ́ẹ̀ni Nìkan ẹ ni. mọ wo gbogbo bó ti ń lọ nínú ìdó nínú ìdò ẹ lẹ́mọ̀ mọ wò rí lẹ́mọ̀ wò Ọlọ́run o ẹ tún wá lórí nígbà tí ọ̀fẹ́ Yorùbá wá ń kan wo àwòrán ẹ tún wá lórí ọ̀fẹ́ kan tẹ́ ẹ bá ti gba gbọ̀ngàn ẹ tún fo táṣẹ́rẹ́ ẹ tún fi sí àwọn òtún bá yín sọ ní àyín lọ́ba tán. àwọn tí bá yín ṣe ẹ̀rí ìkéde pàtàkì tẹ̀ sanwó fún un ẹ a ti bá sanwó yín fún. ṣe èèyàn. gbogbo ẹ̀yin tó sì jẹ́ pé ẹ fẹ́ pe àwa náà bíi MC alága àti kínní ìyàwó. níbo ló wá ń fọwọ́ kọ́ báyìí ibo mo fọwọ́ kọ́ ẹni tó bá sì ń wò wá lójú òpó abánidọ́rẹ̀ẹ́ Facebook wa irọ́ mo ń sọ àmọ́ wò pé bá ń ṣe máa ń ṣe rè tá a bá wà lóde ìyàwó Ó dà pa. a bá wà lóde ìyàwó Lóde ìyàwó. kò sí ní táyé ṣe àwa ń kọrin. onífìlà sọnù. ẹ dákun ẹ̀yin èèyàn wa ìròyìn gbéra ní rabaji gan o ìwé ìròyìn ọ̀rọ̀ pọ̀ náà ṣì ni Bẹ́ẹ̀ni. ìkànnì Adámimógo 107.7 FM ibẹ̀ ni wọ́n ń pè bí Yes, sir. níbi iléeṣẹ́ ààrẹ ibẹ̀ láti bẹ̀rẹ̀ kó láàárọ̀ tòní ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ààrẹ Bọ́lá Tinubu bàbá mọ̀ ti buwọ́lù o kí wá lóhun tí wọ́n buwọ́lù òfin eléyìí tó ṣe àgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ ìfinijọba àwọn ìgbìmọ̀ tí wọ́n wà nígbọnú adarí ní àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n jẹ́ ti ilé ìwé gíga jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà o ààrẹ Bọ́lá Tinubu ó ní ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n ti buwọ́lù òfin tuntun kan ní o òfin ọ̀hún ó ní wọ́n ṣàlàyé wípé àwọn ìgbìmọ̀ ìfinijọba ní àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n jẹ́ ti ilé ẹ̀kọ́ gíga ti ìjọba àpapọ̀ ilé ẹ̀kọ́ gíga ti gbogbo nìṣe àti ilé ẹ̀kọ́ gíga tó jẹ́ ti olùkọ́ni wọ́n ní àwọn òfin eléyìí tí wọ́n gbélẹ̀ yìí òun náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àmúlò gẹ́gẹ́ bí ìtọ́ni ní àwọn ilé ẹ̀kọ́ gíga náà èyí máa jẹyọ o nínú àtẹ̀jáde tí akọ̀wé àgbà lọ́fíìsì ìjọba àpapọ̀ tí wọ́n fi síta ìyún Nnamdi gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n ṣàlàyé síwájú sí wípé bí wọ́n ti buwọ́ lù ú wọ́n ní gbogbo àwọn ìgbìmọ̀ aláṣẹ ilé ẹ̀kọ́ ọ̀hún òun náà ni wọ́n máa ṣe àmúlò wọ́n níṣẹ́ sì mọ̀ wípé ìlú tí ò sófin wọ́n ní ẹ̀sìn òmò sí ń bẹ̀ o òfin eléyìí tí ààrẹ Bọ́lá Tinubu tí wọ́n buwọ́ lù ó ní àwọn ìgbìmọ̀ aláṣẹ sí wọn bẹ̀ ní àwọn ilé ẹ̀kọ́ gíga gbogbo nìṣe ilé ẹ̀kọ́ gíga ti fásitì àti ilé ẹ̀kọ́ gíga ti olùkọ́ni òní wọ́n mọ̀ ṣe àmúlò ní àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìjọba àpapọ̀ inú ẹ̀ka yàrá ìròyìn Channels ibẹ̀ lèmi ti bá pàdé ọ̀rọ̀ pọ̀ o nínú ìwé kọ́bọ̀. ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. èmi ti wọnú ìwé ìròyìn Punch lọ láàárọ̀ yìí orí ọ̀rọ̀ owó oṣù tó kéré jùlọ náà ló sì mú láyà mi níbi tí ilé aṣòfin àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà ti ń sọ wípé àṣeṣe kọjá pàgbé ìgbésẹ̀ o tó fi jẹ́ wípé àwọn owó tó ń wọlé sáwọn ìpínlẹ̀ ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ náà ló jẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ pé a máa ṣe bẹ́ẹ̀ a máa kó o sọ́wọ́ tá à ní kó o fún wọn kí nìdí tí wọ́n fi sọ bẹ́ẹ̀ ilé aṣòfin àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà náà ni wọ́n ti sọ wípé lójú náà ti lè rí dájú pé àwọn ìpínlẹ̀ àti àwọn ìjọba ìbílẹ̀ gbogbo tí ó fi mọ́ àwọn ẹ̀ka aládàáni iná ni wọn kò máa jẹ àwọn òṣìṣẹ́ lówó bí wọ́n bá ti buwọ́lu owó oṣù tó kéré jùlọ ilé aṣòfin sọ wípé àwọn yóò ṣe bẹ́ẹ̀ gbé ìgbésẹ̀ láti rí dájú pé owó tó ń wọlé sáwọn ìpínlẹ̀ àwọn ìjọba ìbílẹ̀ eléyìí tí wọ́n bá kùnà láti ṣe bẹ́ẹ̀ buwọ́lu tàbí láti tẹ̀lé òfin tó ní í ṣe pẹ̀lú owó oṣù tó kéré jùlọ ní orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tí wọn kò bá san nígbà tí wọ́n bá ti buwọ́ lù ú iná ni wọn yóò ṣe mẹ́ẹ̀ tí wọ́n máa gbẹ́sẹ̀ lé ìròyìn ọ̀hún náà ló jáde nínú ìròyìn Saturday Punch wọ́n ní nítorí pé àṣẹ eléyìí tó bá ti wá látòkè òun náà ló ṣe bẹ́ẹ̀ tó ṣe kókó ilé aṣòfin ọ̀hún náà ló wá kéde wípé ìgbésẹ̀ ọ̀hún iná ni ó ní àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan nínú ìgbésẹ̀ A ìgbésẹ̀ B ìgbésẹ̀ C wọ́n ní àwọn yóò rí dájú pé gbogbo ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ tó bá ti tẹ ojú òfin
owó oṣù tó kéré jùlọ mọ́lẹ̀ eléyìí tí wọ́n bá ti buwọ́ lù ú iná ni àwọn ò ní ṣe bẹ́ẹ̀ tí àwọn ò ní fojú rẹ̀ wò rárá nítorí pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó bá ti buwọ́ lù owó oṣù tó kéré jùlọ yìí wọ́n ní gbogbo ìpínlẹ̀ gbogbo ìjọba ìbílẹ̀ iná ló gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ tó gbọ́dọ̀ máa san o ẹni tí ó jẹ́ agbẹnusọ fún ilé aṣòfin àgbà nílẹ̀ yìí Yẹmi Adéramọ́dù nígbà tí ó ń ṣàlàyé ó ní àwọn aṣòfin iná ni wọ́n ṣe pápápá lórí bíbuwọ́lù àbádòfin ọ̀hún bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó bá ti ṣe bẹ́ẹ̀ fi ṣọwọ́ sí wọn wọ́n ní lọ́wọ́ táwọn wà yìí o wọ́n ní ààrẹ iná ni yóò fi àbádòfin ọ̀hún tí yóò fi ṣọwọ́ sí àwọn tí yóò sì jẹ́ pé nígbà tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá ti dé láti alùdé eléyìí tí wọ́n wà yìí sí mi ọdún iléyà yìí ní ọjọ́ kejì oṣù keje táwọn bá ti padà dé wọ́n ní ẹ má wọ́rí o wọ́n ní wọn yóò fi ṣe bẹ́ẹ̀ wọn yóò fi ṣọwọ́ sí wọn ńgbà wọ́n wá sọ̀rọ̀ débì kan wọ́n ní ẹgbẹ́ òṣìṣẹ́ iná ni wọ́n takú tí wọ́n ní wípé àfi káwọn gba ẹgbẹ̀rún lọ́nà ọ̀tàlélúgba gẹ́gẹ́ bí owó oṣù tó kéré jùlọ tó ti jẹ́ pé ìjọba àpapọ̀ àti àwọn tó kù náà ní wọ́n sọ pé ẹgbẹ̀rún lọ́nà méjìléní ọgọ́ta 60,000 náà ni àwọn ṣe bẹ́ẹ̀ tí àwọn ń wò àwọn gómìnà làwọn sọ pé àwọn kò lè san owó oṣù tó kéré jùlọ tó bá ti kọjá ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta wọ́n ní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kí ni ẹ lọ kà yókù nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí nítorí pé ọ̀rọ̀ pọ̀ o nínú ìwé kọ́bọ̀ jẹ́ ń kí ọ lẹ́yìn lórí ìròyìn eléyìí tó mú wá òun àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n mà ní í ṣe ni kí àwọn òṣìṣẹ́ àti àwọn èèyàn tí wọ́n ń bẹ lórílẹ̀‐èdè yìí wọ́n ní ọ̀nà fọkàn wọn balẹ̀ pẹ̀sẹ̀ o wọ́n ní torí kíni wọ́n ní àwọn ò mọ̀ ní fọwọ́yọ ọwọ́ yọ̀bọ̀kẹ́ mú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú owó oṣù àwọn òṣìṣẹ́ tí wọ́n kéré jù kí sì lóhun tí wọ́n rí tí wọ́n fi sọ bẹ́ẹ̀ o ilé ìgbìmọ̀ aṣòfin àgbàlẹ̀ yìí ni wọ́n ń jẹ́jẹ́ tí wọ́n sì ń ṣàlàyé pé lọ́gán tí ààrẹ Bọ́lá Tinubu bí wọ́n bá lè gbé àbá eléyìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó oṣù àwọn òṣìṣẹ́ tó kéré jù wá sí iwájú àwọn wọ́n ní pápápá òun náà ni àwọn ò fi ọ̀rọ̀ náà ṣe o tàwọn alẹ́ni tó sọ̀rọ̀ yìí aṣòfin tó ń ṣojú ẹkùn gúúsù ìpínlẹ̀ Èkìtì ní ilé ìgbìmọ̀ aṣòfin tó tún jẹ́ alága ìgbìmọ̀ fún ìròyìn ní ilé ìgbìmọ̀ aṣòfin ìyún Yẹmi Adéramọ́dù tó jí ọmọ tí a ń bí olóṣọ̀rọ̀ náà di mímọ̀ fún àwọn oníròyìn nílùú Àbújá o gẹ́gẹ́ bó ṣe wí oníṣẹ́ mọ̀ wípé ààrẹ Bọ́lá Tinubu àwọn ni wọ́n ti kọ́kọ́ fi gbólóhùn náà síta láàkó tá à ń ṣe pọ̀pọ̀ sísìn ìjọba àrawawa tí wọ́n sì ṣàlàyé wípé àwọn ò ní jẹ́ kí ọ̀rọ̀ pẹ́ o lórí ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó oṣù àwọn òṣìṣẹ́ tó kéré jù wọ́n ní pápápá ó ní àwọn ó taari kíní ọ̀hún sí ọ̀dọ̀ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin láti gbé ìgbésẹ̀ ní pápápá lé lórí nígbà tí sẹ́nẹ́tọ̀ Adéramọ́dù tóun náà ṣiṣẹ́ lójú ọ̀rọ̀ náà ó ní sẹ́ni lọ́gán tí àwọn bá ti dé láti pọpọ sísìn ọdún iléyá ó ní àwọn mọ̀ ò wípé pápápá òun náà ni ààrẹ Bọ́lá Tinubu ni wọ́n fi ọ̀rọ̀ náà ṣe ó ní bọ́ má ti ń taari rẹ̀ sọ́dọ̀ àwọn òun náà làwọn ọmọ buwọ́lù lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn àyẹ̀wò táwọn bá ti ṣe sí i wọ́n ní lẹ́yìn náà àwọn ọba kakíní ọ̀hún ṣé ti gbọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ẹnu kí àwọn òṣìṣẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa jẹ mùkúnnù owó oṣù tó kéré jù ní inú ìwé ìròyìn Nigeria Tribune ibẹ̀ ló lẹ́jẹ̀ ń bọ̀ sí o torí pé ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. n ò tí ì kúrò lórí ọ̀rọ̀ owó oṣù tó kéré jù lọ yìí Sisi Monkele sórí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tá à ń pè ní labour ọlọ́run ọba ń gbọ́ gẹ́gẹ́ bí ẹnìkan bó ti sọ̀rọ̀ ó ní wọ́n máa sẹ́fíìsì ó ní wọ́n ń ta ẹja o ó ní irú ẹja tí wọ́n sì ń tà gan ó ní ẹja òun ó tún wọ́n lọ́wọ́n gógó ó ní mọ̀ tara wọn nìkan iná ni wọ́n mọ̀ o ta ló ń sọ bẹ́ẹ̀ ẹni tí ó jẹ́ àgbọ̀jẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ kan èyún Ọ̀nàsókè iná ni ó sọ ọ̀rọ̀ ọ̀hún àgbọ̀jẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party tó ti fìgbà kan jẹ́ olùdíje sí ipò gómìnà ní ìpínlẹ̀ Delta yóò sọ ní Ọ̀nàsókè iná ni ó ti ṣe bẹ́ẹ̀ tó ti bẹnu àtẹ́lù bí ó ti jẹ́ wípé àwọn òṣìṣẹ́ àpapọ̀ òṣìṣẹ́ iná ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sọ pé àwọn ń jà fún owó oṣù tó kéré jùlọ ìgbé kí wọ́n gbé e sókè ní orílẹ̀-èdè wa Nàìjíríà nígbà tí ó ń sọ̀rọ̀ ní àsìkò ìgbà tí ó ń sọ̀rọ̀ lórí ìṣèjọba àwa ara wa eléyìí tí wọ́n gbé kalẹ̀ ní Àsàbà tí ó jẹ́ olúùlú ìpínlẹ̀ Delta ẹni tí ó jẹ́ àgbọ̀jẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP ọ̀wọ́n ló ṣàpèjúwe àwọn ìgbésẹ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ pàápàá jùlọ NSC àti TUC gẹ́gẹ́ bí eléyìí tí wọ́n sọ pé wọ́n fẹ́ fi ipá mú ìjọba àpapọ̀ ìpè kí ó gbọ́ tiwọn lórí ìdúnàdúrà eléyìí tí ó ń lọ lọ́wọ́ wọn ni
àwọn ò mọ̀ wípé àwọn nìkan iná ní kíní ọ̀hún iná ní yóò fẹ́ fọ̀ bí àṣà àwọn eléèbó wọ́n ní ṣé wọ́n ro ti àwọn èèyàn orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tí wọn kò gbowó oṣù báyìí ṣé wọ́n ro ti ipa burúkú eléyìí tí yóò ní lórí àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọn kò tiẹ̀ gbowó oṣù rárá nígbà tí ó ń tẹ̀síwájú ó ní ó jẹ́ ohun tí ó bani nínú jẹ́ wípé àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ iná ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń dúnàdúrà fún ìgbésókè owó oṣù tó kéré jùlọ fún àwọn òṣìṣẹ́ ìjọba nìkan tí wọn ò sì fi àwọn ti aládàáni tí wọn ò fi àwọn oníṣòwò tí wọn ò fi àwọn aráàlú tí wọn ò fi àwọn tí wọ́n ń gbé ní àwọn ìgbèríko tí wọn ò fi tí wọ́n ṣe tó sì jẹ́ wípé ẹgbẹ́ òṣìṣẹ́ tá à ń wò yìí wọ́n ní pé wọ́n tó ìdá kan nínú ìdá ọgọ́rùn-ún ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀nà èso òkè náà ló tún wá tẹ̀síwájú wípé ẹ dákun ẹ wà kọ̀nsídírèètì o bí àṣàwọ̀ eléèbó wọ́n ní wípé ẹ má sọ wípé tó àfi lá kíjọba àpapọ̀ kó san iye tẹ́ ẹ fẹ́ yìí o wọ́n ní ibi tíjọba àpapọ̀ bá gbé sí nítorí pé yóò ní ipa burúkú lórí àwọn tí wọ́n gbowó oṣù àti pé ọjà kan náà ní gbogbo wa jọ ń lọ bẹ́ẹ̀ bá fẹ́ kà yòókù ìbẹ̀nù ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí nítorí pé báláǹsì rẹ̀ ó kún rẹ́rẹ́rẹ́rẹ́ ni bó ṣe sọ lẹ́nìkan náà fún un lésì irú èsì wo ni wọ́n fún un ọ̀rọ̀ pọ̀ láàárọ̀ yìí o. nínú ìwé kọ́bọ̀ bó ṣe bẹ́ẹ̀ mo náwó ga ìwé ìròyìn Punch o ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ni wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n kéde ọjọ́ ajé àti ọjọ́ ìṣẹ́gun wọ́n ní fún pọ̀pọ̀ sísìn ọdún iléyàmọ̀ ni o ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ni wọ́n ti kéde rẹ̀ pé bó bá di ní ọjọ́ ajé tí ń ṣe ọjọ́ kẹtàdínlógún àti ọjọ́ ìṣẹ́gun tí ń ṣe ọjọ́ kejìdínlógún iye oṣù kẹfọdún 2024 wọ́n ní àǹfààní bántabanta ni fún gbogbo àwọn òṣìṣẹ́ ọba tí wọ́n ń bẹ yíká kọ̀ọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà láti jọ jẹ mùkúdùn ọdún iléyà o tí wọ́n sì ṣàlàyé wípé kò ní sí ààyè fún àwọn òṣìṣẹ́ láti gba iléeṣẹ́ wọn lọ o torí gbogbo wa pátápátá òun náà lájọ ń ṣọdún iléyà nínú àtẹ̀jáde tí wọ́n fi síta láti pàṣẹ akọ̀wé àgbà ní ẹ̀ka tó rí sí ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè Nàìjíríà òní wọ́n mọ̀ tí kí gbogbo àwọn múmìnì àti múmìnì òdodo wípé wọ́n kú ti pọ̀pọ̀ sísí ọdún iléyà tọdún yìí nígbà tí Túnjí Òjó tó sì ń ké sí àwọn múmìnì ó ní ẹ dẹ́kun ó ní ẹ gba àlàáfíà láàyè ó ní ẹ jẹ́ kí àlàáfíà kó jọba ó ní ẹ tún ṣe bẹ́ẹ̀ ẹ tún gba ìfẹ́ láàyè kó jọba láàrin wa ní pàtàkì jùlọ láàrin ẹ̀sìn kan sí ẹ̀sìn míì àti ẹ̀yà kan sí ẹ̀yà míì o ó ní ẹ dákun ó ní àwọn àpẹẹrẹ eléyìí tí Muhammadu tí wọ́n fi lẹ̀ ó ní gbogbo ẹ̀ pátápátá àwọn ìpìlẹ̀ rere òun náà ní kẹ́ bẹ̀rẹ̀ sí ní kọ́létọ̀ ó ní yàtọ̀ fún eléyìí gan ó ní láti jẹ́ kí àlàáfíà tún jọba lórílẹ̀ wa Nàìjíríà ó ní ẹ nílò láti gba ìfẹ́ ìṣọ̀kan àti àlàáfíà láàyè ó ní bí àwọn ìjọba ṣe wá ń darí wa èèyàn ta ní àwọn adarí lódèdè yìí ó ní ẹ mọ gbàdúrà o kí Ọlọ́run mọ fún wọn ní ọgbọ́n kí Ọlọ́run sì mọ fún wọn ní ìmọ̀ ó ní ẹ̀mí àti ṣe ó ní ní ká mọ gbàdúrà fún kọ́lá mọ gbé wọnú àwọn adarí wa ó ní torí tọmọ ti ń gbàdúrà fún àwọn adarí ó ní yóò mọ ṣe bẹ́ẹ̀ yóò jẹ́ kí àlàáfíà jọba o ó ní kódà gan ìdàgbàsókè yóò mọ̀ bọ orílẹ̀-èdè Nàìjíríà o ó sọ̀rọ̀ ilẹ̀ mọ̀kún nínú ìwé ìròyìn Punch náà ló ti sọ ọ̀rọ̀ pọ̀ o nínú ìwé kọ́bọ̀ ọ̀rọ̀ pọ̀ o nínú ìwé kọ́bọ̀ ọ̀rọ̀ dẹ̀ wá pọ̀ láàárọ̀ yìí nínú ìwé kọ́bọ̀ o Sisi Monkele mo ti gba orílẹ̀-èdè Saudi Arabia lọ o níbi tá a ti fẹ́ gun òkè àràfà lónìí èmi àti àwọn akẹgbẹ́ mi tá a lọ ṣe hajj ó lé ní kọ́lọ́mù ọ̀dà kò sànú rẹ̀ ó lé ní mílíọ̀nù kan àbọ̀ àwa tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n gun òkè àràfà lónìí kódà ó ṣeéṣe kí wọ́n ti mẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n ti máa gùn báyìí ní Mẹ́kà wọ́n ní gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àkọọ́lẹ̀ rẹ̀ wọ́n ní 1.5 million àwọn mùsùlùmí náà ni wọ́n yóò ṣe bẹ́ẹ̀ tí wọ́n gun òkè àràfà lónìí tí í ṣe ọjọ́ sátidé òkè ọ̀hún iná ni ó jẹ́ òkè ilé tí wọ́n máa ń gùn lọ́dọọdún láti fi ṣe àkótán iṣẹ́ áàjì eléyìí tí wọ́n máa ń ṣe gbogbo àwọn tí wọ́n jẹ́ olùjọ́sìn rere eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ iná ni wọ́n ti papọ̀ tí ó sì jẹ́ pé wọ́n gun òkè ọ̀hún wọ́n ní òkè ọ̀hún wọ́n ní mítà rẹ̀ ó tó 70 wọ́n ní bí wọ́n bá sì wò ó ní ìrìn ẹsẹ̀ wọ́n ní ó tó òjìlélúgba ó dín mẹ́wàá 230 fíìtì gẹ́gẹ́ bó kí ọ̀hún bó ṣe ga tó wọ́n ní kódà kìlómítà rẹ̀ gan wọ́n ní ó tó 20 nígbà tí máìlì rẹ̀ wọ́n ní ó tó 12 láti Mẹ́kà gẹ́gẹ́ bí wọ́n sì ti sọ wọ́n ní èrèdí tí wọ́n fi máa ń ṣe bẹ́ẹ̀ lọ́dọọdún náà ni pé wọ́n gbàgbọ́ pé ibẹ̀ ni òjíṣẹ́ Ọlọ́run ọba wa
ìyún Muhammadu sallallahu alayhi wa sallam tí ó ti ṣe bẹ́ẹ̀ tí ó ti sọ ọ̀rọ̀ ìkẹyìn tó ti gba àwọn èèyàn níyànjú tá à ń pè ní wáàsí nígbà tí wọ́n wá sọ̀rọ̀ wọ́n ní lásìkò tá a wà yìí wọ́n ní oòrùn yẹn wọ́n ló pọ̀ wọ́n ní bó tẹ̀ jẹ́ pé kò fi bẹ́ẹ̀ pọ̀ púpọ̀ náà ọ̀kan lára àwọn tí ó jẹ́ òṣìṣẹ́ àti àwọn tí ó ṣe bẹ́ẹ̀ tí ó wá láti Ghana Abraham Hawa iná ló fi ọ̀rọ̀ òun léde o wípé lóòótọ́ oòrùn àwọn pọ̀ o ó ní ṣùgbọ́n kò fi bẹ́ẹ̀ pọ̀ púpọ̀ ó ní àwọn gbàdúrà sí Ọlọ́run Ọba Allah lórí òkè ọ̀hún ṣùgbọ́n nígbà tí àwọn tí wọ́n jẹ́ adarí ní orílẹ̀-èdè Saudi tí wọ́n fi léde wọ́n ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní àràfà lọ́dún yìí wọ́n ní ẹ mu omi tó pọ̀ dáadáa kẹ́ ẹ sì wá nǹkan tẹ́ fi dáàbò bo ara yín kúrò lọ́wọ́ oòrùn ṣe ẹ̀sìn gbàgbé wípé àwọn ọkùnrin iná ni wọ́n fún wọn láǹfààní láti lo fìlà bíi tí wù kó mọ ṣùgbọ́n umbrella iná ni aburada ní à ń pè bẹ́ẹ̀ òun náà ni gbogbo wọn ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń lò wọ́n ní bí bá gbàgbé ní ọdún tó kọjá wọ́n ní àwọn ẹ̀sán tó ní ṣe pẹ̀lú ooru iná ló jẹ́ pé àwọn èèyàn tí ó tó ẹgbẹ̀rún lọ́nà mẹ́wàá 10,000 iná ni wọ́n ṣe àkọọ́lẹ̀ rẹ̀ eléyìí tí ó sì jẹ́ ìdá mẹ́wàá lára wọn iná ni ó jẹ́ pé rọpárọsẹ̀ tó ní í ṣe pẹ̀lú ooru iná ni ó bá wọn jà gẹ́gẹ́ bí wọ́n ti fi léde ṣùgbọ́n àdúrà tá à ń gbà iná ni wípé lọ́dún yìí o Ọlọ́run ò ní jẹ́ á rí ìbànújẹ́ o gbogbo àwọn èèyàn wa tó lọ sí Mẹ́kà wọn ó dé láyọ̀ àtàlàáfíà àdúrà wọn yóò sì gbà o ìbànújẹ́ ò ní dé bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa àáfàyọ̀ ṣe léyà àti lẹ́yìn iléyà ọ̀rọ̀ pọ̀ o nínú ìwé kọ́bọ̀ ìwé ìròyìn Punch ló kọ láàárọ̀ yìí. ẹ sábà wà mú ìdáàbò bọ̀. bẹ́ẹ̀ ni ẹ dákun gbogbo àwọn tí wọ́n bá lọ ní Ìdó ìpínlẹ̀ Èkìtì ìpínlẹ̀ Kogi ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ Kwara ìpínlẹ̀ Ondo ẹ mú jáàbò bọ̀ yóò tètè dọ́dọ̀ wa yóò tètè dọ́dọ̀ wa. ẹ nídìí láti sanwó mọ́tò. ẹ bá wa kó àìjàlùbábà àbí owó ni a máa ń kó sórí wọn. ẹ̀yin èèyàn wá ń lé mo ṣe bẹ́ẹ̀ mo bọ́ sí ẹ̀ka òṣèlú lórí ìròyìn ọ̀rọ̀ pọ̀ ibẹ̀ náà la ṣì wá o tá a bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ òṣèlú dókítà ọ̀rọ̀ òṣèlú mà ṣe pàtàkì lórílẹ̀‐èdè tá a mọ̀ wáyé ju ká mọ̀ yọ̀ǹda rẹ̀ fún àwọn olóṣèlú wa lọ o Shettima ń lọ sọ báwọn ìgbákejì ààrẹ ilẹ̀ yìí Kashim Shettima ti ké sí ìjọba àpapọ̀ àti àwọn adarí iléeṣẹ́ ńlá lólókòwò kéékèèké ó ní sẹ́rí ọ̀rọ̀ òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní ó mọ̀ ṣe pàtàkì ju kẹ́ yọ̀ǹda rẹ̀ fún àwọn olóṣèlú orílẹ̀‐èdè yìí nìkan mọ̀ lọ ìgbákejì ààrẹ ló sọ̀rọ̀ náà di mímọ̀ tó sì ṣàlàyé pé ìfọwọ́sowọ́pọ̀ àwọn aráàlú òun náà nìkan ló lè mú kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ó tètè rú gọ́gọ́ o ó ní tí àwọn ọmọ ọlọ́rọ̀ tí wọ́n fi mọ́ jọ̀rọ̀ wọn o nígbà tó ń sọ̀rọ̀ níbi àkànṣe ètò àwẹ̀jẹwẹ̀mú kan eléyìí tó wáyé nílùú Àbújá òun náà ló ti pa òbíjú àbídú ọ̀rẹ́ rẹ̀ èyàn Shettima ó ké sí ìjọba àpapọ̀ àti àwọn oníléeṣẹ́ ńláńlá tó fi mú àwọn olóṣèlú ó ní ṣe ni kí gbogbo wọn kí wọ́n fi ọ̀já kan ṣe ìgbànú ó ní ṣe ni kí gbogbo wọn kí wọ́n ṣiṣẹ́ pọ̀ fún àyípadà ọ̀tun kó lè bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ó ní torí kíni ó ní igi kò mọ̀ lè dágbó ṣe o ó ní àwọn èèyàn ilẹ̀ yìí wọn ò gbọ́dọ̀ yọ̀ǹda àwọn olóṣèlú nìkan kí wọ́n yọ̀ǹda wọn sí ẹ̀ka òṣèlú ó ní ọ̀rọ̀ òṣèlú ó lọ́kàn lọ́kàn kò ó ní gbogbo àwọn èèyàn pátápátá lọ́kàn ó ní kódà gan ó lókoyún nú ó lọ́kàn sẹ́ẹ̀dì ó ní gbogbo èèyàn lọ́kàn o tàbá ń sọ̀rọ̀ nípa pé kí ìlọsíwájú àti ìṣọ̀kan àti ìdàgbàsókè kó tètè bọ́ orílẹ̀-èdè Nàìjíríà ní pápápá kí tún ní àwọn nǹkan míì tó sọ ò ẹ lọ bá pàdé nínú ìwé ìròyìn Daily Trust láàárọ̀ yìí torí pé ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ọ̀rọ̀ pọ̀ o nínú ìwé kọ́bọ̀. ẹ bá ti gba báláǹsì rẹ̀ tán kẹ́ ẹ wá ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ gbọ́ eléyìí nínú ìwé ìròyìn Punch náà ni mo ṣe bẹ́ẹ̀ tí mo wà mo sì ti lọ sí ẹ̀ka eléyìí tí àwọn kan tí wọ́n ti sọ pé àwọn lágbára àwọn lè ṣègbà àwọn lè ṣàwo kí ló wá ṣẹlẹ̀ sí wọn wọ́n ní àwọn mẹ́ta iná ni wọ́n gbẹ́mí mi o bíi àwọn ọlọ́pàá àti àwọn òṣìṣẹ́ aláàbò tó kù tó fi mọ́ iléeṣẹ́ ológun orí ilẹ̀ bí wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe fi òpin sí iṣẹ́ ibi eléyìí tí àwọn olè tí wọ́n fẹ́ ṣe ní abáǹkì kan ní ìlú Àbújá ìyún ilé ìfowópamọ́ àti iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ní olúlu ilẹ̀ wa àti iléeṣẹ́ ológun tí wọ́n jẹ́ ojúgbà wọn ní àná lánàá yìí iná ni wọ́n fi òpin sí ìdígunjalè tí ìbá wáyé àti àkọlù tí ìbá wáyé sí iléeṣẹ́ ọlọ́pàá olúléeṣẹ́ ọlọ́pàá tí ń gbé ní agbègbè Abàjí ní olúlu ilẹ̀ wa àti báǹkì kan tí ń bẹ ní agbègbè ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní àwọn adigunjalè ọ̀hún iná ni wọ́n tó 15 níye o eléyìí tí wọ́n sì ń ṣe àkọlù ọ̀hún lásìkò kan náà wọ́n ṣàkọlù sí báǹkì lásìkò ọ̀hún náà ni wọ́n tún ṣe àkọlù sí olúléeṣẹ́ ọlọ́pàá tí ń bẹ ní Àbàjí pẹ̀lú abúgbàmù ìyún dáínámáàtì ṣùgbọ́n nígbà tí ọwọ́ àwọn òṣìṣẹ́ aláàbò ọlọ́pàá àti
àwọn tí wọ́n jẹ́ ológun orílẹ̀ tí yóò ṣe bẹ́ẹ̀ tí yóò tẹ̀ wọ́n ní wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n gbẹ̀mí 3 nínú wọn o tó sì jẹ́ pé lágbára Ọlọ́run ọba mi Èdùmàrè wọ́n ní kankan iná ni kíní kan ṣe kíní kan iná ni ọ̀rọ̀ ohun tí wọ́n fi ṣe o wọ́n bá tẹ̀ wájú wọ́n ní àná alánà yìí ní nǹkan bíi aago 5 iná ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí ó ṣe bẹ́ẹ̀ tí ó ṣẹlẹ̀ o ẹni tó jẹ́ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní agbègbè ọ̀hún èyí ò sì fi Bennett Igwe òun fúnra rẹ̀ náà ló léwájú kọ́lọ́wọ́n dákun kó ṣàánú wa àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n tiẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe iṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá àti iléeṣẹ́ ológun orí ilẹ̀ iṣẹ́ takuntakun lẹ́ṣẹ̀ o ìbànújẹ́ ò sì ní dé bá yín bẹ́ẹ̀ ṣe ń dáàbò bo orílẹ̀-èdè wa Nàìjíríà Ọlọ́run máa dáàbò bo ẹbí àti ara yín ẹ lọ gba balance rẹ̀ nínú ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí. ọ̀rọ̀ pọ̀. nínú ìwé ìròyìn Kọ́bọ̀. ọ̀rọ̀ màmá pọ̀ gan. nínú ìwé Kọ́bọ̀ o. àní ayé lọ́bì lọ́kòkò torí pé ẹ gbòye ẹ fẹ́ dépò talẹ́ni tó wí bẹ́ẹ̀ o ọ̀gá àgbà yànyàn fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí Káyọ̀dé Ẹgbẹ́tókun ó mọ̀ ṣe bẹ́ẹ̀ ó jáwé àkìwọ́wọ́ o fún gbogbo àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n ń bẹ jákèjádò ilẹ̀ yìí pé ó ní dandan ni fún wọn láti dẹ́kun lílọ́bì lọ́pọ̀kó torí pé wọ́n fẹ́ gboyè wọ́n fẹ́ dépò wọ́n fẹ́ débò míì nínú àtẹ̀jáde tí Ẹgbẹ́tókun fi síta nílùú Àbújá ó ṣàlàyé síwájú sí i ó ní ẹni tí òye bá kàn dandan náà ni kí wọ́n so kọ́là mọ́ ọrùn rẹ̀ o ó ní ọwọ́lọ́wọ́ báyìí ná ó ní ọ̀rọ̀ òye yìí ó ní igbákejì ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá òun náà ní kíní ọ̀kan ó ní tó fi mọ́ àwọn ọlọ́pàá 26 míì ó ní àwọn làwọn sì ń so okùn mọ́ okùn wọn lọ́wọ́lọ́wọ́ báyìí nílùú Àbújá ó ní ṣe wádìí gbogbo ẹ̀yin ọlọ́pàá tó kù ó ní ẹ̀ nílò láti mọ lọ́bì débi táìmọ̀ lọ́kọ̀ọ̀kọ̀ o torí pé ẹ fẹ́ débì kan àbí torí pé ẹ fẹ́ gba ipò kan ó ní nígbà tí àkóbá tó ó ní gbogbo èèyàn pátápátá náà ni wọ́n rí iṣẹ́ takuntakun eléyìí tí wọ́n ń ṣe o tó tẹ̀ ní ṣe pẹ̀lú dídáàbòbò ẹ̀mí àti dúkìá ó ní kò nílò pé ẹ lọ bá àwọn bàbá àṣàlẹ̀ kan láti máa sọ yín mọ́ apá tàbí kí wọ́n máa bẹ̀bẹ̀ nítorí tìyín nítorí pé ẹ fẹ́ gba ipò ó ní àkó náà bá tó ó ní gbogbo èèyàn pátá ní òrì ọ̀rọ̀ pọ̀ o nínú ìwé Kọ́bọ̀ ẹ̀ka yàrá ìròyìn Channels ibẹ̀ náà mo ti bá pàdé lónìí ọ̀rọ̀ màmá pọ̀ gan nínú ìwé Kọ́bọ̀ o. ọ̀rọ̀ pọ̀ nínú ìwé Kọ́bọ̀. ẹ jẹ́ kí n sáré lọ sí orílẹ̀-èdè South Africa kó tó di wípé a máa ṣe bẹ́ẹ̀ a máa gbé pé àwọn ará létẹ́yìn náà máa láǹfààní láti máa dá sí láàárọ̀ yìí ààrẹ ìpè náà ni ààrẹ Ramaphosa náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti yàn láti di ààrẹ lẹ́ẹ̀kejì ní orílẹ̀-èdè South Africa gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní àpapọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú iná ni wọ́n darapọ̀ mọ́ ANC eléyìí tí ó sì jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé eléyìí tí ẹgbẹ́ ANC yọ́n máa ní ìdojúkọ láti ọdún 1994 eléyìí tí wọ́n ti wà ní ìjọba kó tó di pé wọ́n lè ṣe bẹ́ẹ̀ wọ́n lè dé ipò ní ẹ̀ẹ̀kejì Ramaphosa iná ni ó fi ẹ̀yìn ẹni tí ó jẹ́ adarí ẹgbẹ́ economic freedom fighter ìyún Julius Malema tí ó fi ẹ̀yìn rẹ̀ jẹ́lẹ̀ níbi tí ó ti ní ìbò eléyìí tí ó tó 4,203 tako ìbò 40 eléyìí tí Malema ní ilé ìgbìmọ̀ aṣojútòfin ní orílẹ̀-èdè ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní Ramaphosa náà ni yóò tún máa ṣe ìjọba rẹ̀ lọ́ba yìí o tí ó sì jẹ́ pé òun náà ni ààrẹ ní orílẹ̀-èdè South Africa ọ̀rẹ́ pọ̀ o nínú ìwé Kọ́bọ̀. ẹ jẹ́ nǹkan ṣìfìlà lórí ìròyìn tó ń bẹ níwájú mi ọwọ́ àjọ EFCC àjọ tó ń fi rò máwọn alájẹbánu mọ̀ ṣe bẹ́ẹ̀ ó ti àwọn èèyàn 18 o níbo nìyí ti wáyé ní ìpínlẹ̀ Kwara wọ́n fura sí àwọn èèyàn 18 ọ̀hún wípé ó ṣe ni wọ́n kó àwọn àlùmọ́ọ́nì tó jọmọ́ sí ìjọba ní ìpínlẹ̀ Kwara nínú àtẹ̀jáde lẹ́yìn tó tẹ̀ wá lọ́wọ́ òun náà ni ìròyìn ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àjọ tó ń fi rò máwọn alájẹbánu ó ní ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n mọ̀ náwó gan àwọn afurasí 18 ní ìpínlẹ̀ Kwara lórí ẹ̀sùn wíwakùsà lọ́nà àìtọ́ àjọ EFCC wọ́n ṣàlàyé síwájú sí i wọ́n ní yàtọ̀ fún àwọn afurasí 18 tí ọwọ́ tẹ̀ yìí wọ́n ní àwọn mọ̀ tún ṣe bẹ́ẹ̀ àwọn tún rí àwọn ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì tí wọ́n tó 13 níye o tó jẹ́ pé nínú àwọn ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì yìí ohun àlùmọ́nì ńlọ́mọ̀kúnbẹ̀ fọ́fọ́ wọ́n ní kódà gan wọ́n ní sẹ́rí lára ohun àlùmọ́nì eléyìí tó kúnbẹ̀ fọ́fọ́ òun náà ní lítíọ̀mù òun náà mọ̀ ń bẹ́ńbẹ́ o àtẹ̀jáde tí akọ̀wé ní ẹ̀ka ètò ìròyìn àjọ EFCC tí wọ́n fi síta ó ní wọ́n ti jọ́jú mímọ̀ wípé gbogbo àwọn afurasí pátá tí ọwọ́ tẹ̀ ó ní wọ́n ti ń ṣẹ́jú pàkópàkó báyìí ní ilé ẹjọ́ o tí wọ́n sì ń ṣàlàyé pé bí wọ́n ti ń ṣẹ́jú pàkópàkó bẹ́ẹ̀ náà ni àwọn kó àwọn kọ bọ́gìnìbọ́gìnì tí ó ti jẹ́ pé
ohun àlùmọ́nì ńlọ́kùnú àwọn ọkọ̀ náà fọ́fọ́ wọ́n ní àwọn kó wọn wá o sí ilé ẹjọ́ níbo lélẹ́yìí ti wáyé ìpínlẹ̀ Kwara mọ̀ ni ọ̀rọ̀ pọ̀ o ní ìwé kọ́bọ̀ nínú ìròyìn mi ẹ̀wẹ̀ lẹ́yìn tí mo ti nàwọ́ gan tí ìtumọ̀ sífìlà lórí rẹ̀ ó ní ohun tó ní ṣe o pẹ̀lú ilé alájà méjì tó mọ̀ bí wò ní ìlú Ìlọrin ilé alájà méjì kan ó ní ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé apá kan ní ilé alájà méjì ọ̀hún ó mọ̀ ṣe bẹ́ẹ̀ ó mọ̀ bí wò ní ìpínlẹ̀ Kwara tí wọ́n ń ṣàlàyé wípé ní agbègbè wo náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé agbègbè Alágbẹ̀dẹ ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti wáyé o lójú ọ̀nà Niger nígbà tí wọ́n ṣàlàyé wípé ní dédé aago 12 kọjá ìṣẹ́jú 5 ọ̀sán òun náà ni ìṣẹ̀lẹ̀ náà ló wáyé nígbà tí ìròyìn sì fìdí ẹ̀ múlẹ̀ àwọn oníròyìn tí wọ́n kàn sí agbègbè ọ̀hún wọ́n jẹ́ ojú mímọ̀ wípé lóòótọ́ ó ní ilé alájà méjì lóbì wò àmọ́ apá kan ní ilé alájà méjì ọ̀hún ló wó ìpínlẹ̀ Kwara òun náà tún ni eléyìí ti wáyé kọ́lọ́ ń ṣàánú wa. àmì ká tó máa gbé pẹ̀ jẹ́ kí n sọ eléyìí wọ́n ní ìpínlẹ̀ Ebonyi náà ló ti wáyé níbi tí omi ti ń bọ́ lójú àwọn èèyàn poroporo látàrí bí àwọn ọ̀dọ́ kan bí wọ́n ṣe sọ ìdílé kan di aláìnílé lórí látàrí wípé wọ́n ní pé wọ́n ní àjẹ́ a ṣe máa fi òfin sọ́wọ́ ara ẹni wọ́n ní wọ́n wọlé ọ̀hún wọ́n sì mọ̀ ìdílé Mr. John Ekpono ti Agarosa ní Ìbókò ní ìjọba ìbílẹ̀ Ize ní ìpínlẹ̀ Ebonyi iná ni ó ti wáyé yá máa ṣe bẹ́ẹ̀ kí a máa lọ sókè lọ́run tá a bá ti padà dé ká máa wá gbé ìpè látọ̀dọ̀ àwọn ará ilé. ẹ káàbọ̀ padà a tún ti padà dé náà nìyẹn o. a bẹ̀rẹ̀ sí ní ṣe ojú òpó sílẹ̀ fún ẹ̀yin bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ wà ní Facebook ẹ láǹfààní láti pè wọlé ẹ̀yin tẹ́ wà ní tẹ́ ń gbọ́ wa láti orí rédíò ẹ láǹfààní láti pè wọlé ẹ̀yin tẹ́ sì sí ní orílẹ̀-èdè Nàìjíríà náà ẹ̀yin tẹ́ wà lójú òpó ti TikTok ẹ̀yin náà láǹfààní láti pè wọlé nọ́mbà tẹ́ pè wọlé sí rè láti fi dá sí eléyìí tó bá wù yín lára àwọn ìròyìn tá a ti kà á lẹ̀ 070 72 76 62 78. àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa tẹ̀ ẹni tún mú. 070 72 76 62 78. ẹ sì lè fi àtẹ̀ránṣẹ́ yín sọwọ́ sí wa lójú òpó abánidọ́rẹ̀ẹ́ Facebook wa ADAMIMOGO 107.7. ṣùgbọ́n yìí tẹ́ ẹ bá sí lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́ fẹ́ pè wá wọlé ẹ fẹ́ dá sí +234 kẹ́ lè mọ̀ pa gbéra o +234 72 76 62 78 tumu +234 70 72 76 62 78. fẹ́yìn tẹ̀ ń bẹ lókè òkun ẹ̀yin tẹ̀ ń bẹ lókè òkun nù ẹ já ṣe bẹ́ẹ̀ jẹ́ a máa gbé pè. àtọ̀dọ̀ yín ló ti rebete. ó rebete látọ̀dọ̀ yín ni kì í ṣọ̀dọ̀ wa. ọ̀rọ̀ pọ̀ o. hello. bójú òpó ń bá rí bákan. ọ̀rọ̀ pọ̀. nínú ìwé kọ́bọ̀. ẹ kú ètò Abíọ́dún ló ń pè ó láti Ìgbè Àkókò. láti Ìgbè Àkókò ẹ tẹ̀ ẹ́ wájú o.
èyí tí mo fẹ́ dá sí ni ti àwọn tó ń gbàrà fà lọ́wọ́lọ́wọ́ bá a gbàdúrà pé láyọ̀ tán fi lélẹ̀ náà lọ́ máa dé o. àmín wọ́n lè bá wa fi ọ̀rọ̀ nàìjíríà kọ́ bá wa fi ṣàdúrà o lágbára náà wọ́n máa wálé láyọ̀ àtàláfíà wọn onífòkú wọn ránṣẹ́ sílẹ̀. àmín ẹ ṣeun ẹ já tún wọ ẹlòmíì tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ọ̀rọ̀ pọ̀. ẹ káàárọ̀ sẹ́ẹ̀nì nínú ìwé kọ́bọ̀. ẹ̀mọ̀ tí ọ̀rọ̀ pọ̀. nínú ìwé kọ́bọ̀ ó kọ́ yín àti bìtẹ̀ tí ń pè. inú mi tiẹ̀ dùn pé mo já sí yín láàárọ̀ yìí. olúwa ṣeun. apàtẹ́wọ́ fún yín. láti oṣù tó kọjá ni mo ti bẹ̀rẹ̀ sí tọ́ ẹ̀yin wò. láti Kogi ni mo ti ń pè yín ní Ìhímá ní Òkéné. Ìhímá ní Òkéné. ní ìpínlẹ̀ Kogi. ẹ ṣeun ó kọ́ yín. orúkọ mi ni the champion ni wọ́n mọ orúkọ mi sí. ọ̀dà ẹ̀tẹ̀ wájú ìwé lẹ fẹ́ dá sí láàárọ̀ yìí. eléyìí tí mo tiẹ̀ fẹ́ dá sí ní tówó oṣù yìí tó fẹ́ sàn yìí. ibi tí wọ́n ti ń ṣe kan wọ́n ti ń ṣe kejì. jẹ́ pé àwọn tí ò níṣẹ́ lọ́wọ́ àwọn kan wà tí wọ́n ń tajà. àwọn míì sì wà tó jẹ́ pé nǹkan tí wọ́n dúró dè ní pé gbà tí wọ́n máa buwó sí owó àwọn òṣìṣẹ́ àwọn gan gbé tí wọ́n lérí. a tún máa gbàdì bẹ́ẹ̀ lọ. nǹkan tẹ́mi fẹ́ dá sí nìyẹn o pé kíjọba gan kan bá wa fojú àánú wò ó kọ́ wọn bí kán mọ ibi tó yẹ kán fi owó wọn sí tó lè san ẹ̀jẹ̀ mọ̀ bínú pé mi ò gbọ́ yóò bá dáadáa. ilé ìtẹ̀sán náà tó ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ó kọ́ yín àti bìtẹ́ ti pè. orúkọ tèmi CCJ Alákùrẹ́ tọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Fisáyọ̀. àti ìwájú láti Oǹdó mo ti bá yín sọ̀rọ̀. níbo lóńdó. Oǹdó. apá abo lóńdó. Oǹdó township gangan MC Fisáyọ̀. Oǹdó Ẹ̀gìn. ṣé ẹ̀ ń gbọ́ wa ní Facebook ẹ̀ ń wò wá ní Facebook ní àbí. à ń gbọ́ yín kété. lórí rédíò. bẹ́ẹ̀ ni o. ẹ tẹ̀síwájú èwo lẹ fẹ́ bá wa dá sí bẹ́ẹ̀. nǹkan tí mo fẹ́ sọ nípa ti ilé tó ya ní Kwara mọ àwọn èèyàn yẹn lágbára Ọlọ́run àmà nírú rẹ̀ mọ́ ọ. àmín. irú ò ní ṣẹlẹ̀ lọ́dọ̀dẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa lágbára Ọlọ́run. àwọn náà tó dẹ̀ ṣẹlẹ̀ náà ẹni náà tó dẹ̀ ṣẹlẹ̀ náà sí àwọn tó ṣẹlẹ̀ náà sí lágbára Ọlọ́run Ọlọ́run jẹ́ kán ṣubú ẹ̀ mọ́ ṣá. àmín o ẹ ṣeun adúpẹ́ ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. adára fi olóòtú. àmín. àyànní kọ́kọ́ ló ń pè yín. ẹ ṣeun bàbá. ṣé ẹni bá ti ọ̀rọ̀ ọlọ́wọ́ oṣù. bẹ́ẹ̀ ni sà. àwọn òṣìṣẹ́. tó jí tani dáadáa kó agbègbè bíi everywhere yìí. wọ́n ti di national anthem. kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá. àwọn ààrẹ ọ̀dọ́ ń gbà gbogbo àwọn àtẹ̀lé káwọn máa darí kojú àkókò. padà ṣètò kíkí wọn àkímọ̀ gbà yẹn. gbàdá akéde ní pépà. bẹ́ẹ̀ bá ni wọ́n ń gbà. jẹ́rìí kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá tọ́. wọ́n ní ọbẹ̀ tó bí náà sàn ọ̀nìkà wọ ìdí hun gbogbo àwọn náà yẹ ìṣèjọba tó ń lákò àwọn yìí kì í ṣe bí wọn àtẹ̀kọ́ ṣe wọ ara wọ máa máa ṣe òṣìṣẹ́ kò yẹ kó máa tó àṣírí gbogbo nígbà gbogbo kò yẹ kó rí bí àtọ́ ẹ̀ṣọ́ lóòtú. ẹ ṣeun bàbá wa ẹ ṣeun ò rí pé ọ̀rọ̀ ń ká bàbá lára ọ̀rọ̀ pọ̀ o àwọn tún sọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. Ọlọ́run á kó ayọ̀ lórílẹ̀‐èdè yìí. àmín o ó kọ́ yín àti ibi tí ẹ ti ń pè. ìsìsọ ọmọdé ló ń pè láti ṣe. ẹ tẹ̀ wájú láti òsì. ààbò Ọlọ́run á dájú lórí sẹ́rí tọ̀rọ̀ owó òṣìṣẹ́ yìí. ẹ jọ̀wọ́ sọ̀rọ̀ epo yìí ní ká bá wa mú ní ọ̀kúnkúndùn báwọn wọ́n ti ẹ̀ ń gba 500,000 sọ̀rọ̀ epo bá ti lè báyìí kò tó náà. táwọn nǹkan ronú sí i gbogbo nǹkan tó le yìí tó bá rí bẹ́ẹ̀ lọ ká má sanwó yìí fún wọn náà. tó bá máa yá tá a bá bẹ̀rẹ̀ sí í ra nǹkan àwọn náà mọ̀ pé kò tó ná. àwọn tó ń fọmọ sí private gbogbo wọn náà láfowó kún gbogbo nǹkan tá a jọ ń lò. àwa tá a dẹ̀ jẹ́ mẹ̀kúnnù àwa lórí máa ta jù. àwọn gan náà dẹ̀ máa fara kó ń bẹ̀. torí kò sẹ́ni tó ṣiṣẹ́ oko náà báyìí tí ò mọ̀ nǹkan tó ń lọ. àwọn gan á sọ pé àwọn ò lè tajà ọ̀pọ̀ káwọn náà ti lọ rọ̀ wọ́n lọ́jà. ẹ ṣeun adúpẹ́ Ọlọ́run àdá sórílẹ̀-èdè yìí o. àmì o àní lè gbé pé mí mọ́. torí pé ìjọba kò ní ẹ dákun ẹ má bínú ẹ̀yin tí ẹ fi àfẹ̀ránṣẹ́ sọwọ́ sí wa lójú òpó abánidọ́rẹ̀ẹ́ Facebook wa ẹ̀yin tẹ́ darapọ̀ pẹ̀lú wa lórí TikTok ẹ̀yin tẹ́ ń wò wá lórí YouTube gbogbo yín pátápátá àmọ́ ń kí yín àwọn èèyàn tí wọ́n sì fi àfẹ̀ránṣẹ́ sọwọ́ sí wa wọ́n mọ̀ pọ̀ sọ́mọ̀ kà wọ́n bẹ̀ ni. ẹja tètè ka bíi méjì wọ́n ní eléyìí tó bá lọ sí ilé ọdún nínú yín
ẹ̀yin oníròyìn a máa wọ ṣòkòtò kan náà. àti ẹ̀ lọ́lé ọdún Mr. Ajayi Ebenezer ẹran ni ẹ bá wa gbé wá oúnjẹ ọdún ni ẹ bá wa gbé wá lọ́lé ọdún. Mr. Adébáyọ̀ Adébánkẹ́ wọ́n ní ẹ káàárọ̀ ẹ kú ètò Sisi Monkele àti dókítà Ọlámídé adúpẹ́ o. His Royal Majesty ọba ìlú tuntun Ìjẹ̀ṣà bàbá ní Adámimógò gbogbo wa la máa rógbò lò. àmì o bàbá ẹ ṣeun. bàbá tí ń gbóúnjẹ ọdún wá sáàfin ẹ mọ̀ rántí àwa táwa náà ń bẹ́ ń bí àfin tí a kan náà rèé. tọ́ ẹ bá adúpẹ́ àwọn oúnjẹ ọdún wá. ẹ ṣeun àwọn èèyàn pọ̀ níbẹ̀ dáadáa. tó ẹ̀yin wa ẹ mọ́ gbàgbé pé a ti sọ kínní ilẹ̀ kan àní ẹ mọ́ gbé ìpolówó nǹkan tẹ̀ ń tà ẹ mọ́ gbé bọ̀ wá sí kàn ní Adámimógò kógó lè tètè fọ̀hún lórí àwọn nǹkan tẹ̀ ń tà bó bá jẹ́ pé ilé ẹ̀kọ́ náà ni bógó bá fọ̀hún tán nílé ẹ̀kọ́ yín ẹ rí gbogbo ayé yóò di gbajúmọ̀ ni bí ìsànà ẹlẹ́ta bó bá sì jẹ́ pé ẹ fẹ́ ṣe ìgbéyàwó ẹ fẹ́ ṣe ìpàdé abẹ láwọn ètò míì tó jẹ́ pé ẹ ṣe tí ìṣe lè tí ó kọ bí bó bá sì jẹ́ bí èèyàn bíi 100 èèyàn 150 ibi ìgbà ní gbọ̀ngàn kan bí tó jẹ́ pé ó gbà kódà lára àǹfààní tẹ́ jẹ ẹ jẹ́ àǹfààní AC ẹ rí báyìí ẹ jẹ́ àǹfààní AC lọ́fẹ̀ẹ́ ló fò ẹ jẹ́ àǹfààní rẹ̀ àwọn nǹkan míì lọ́nà kejọ̀kan àtùbà yín ṣe látùbà yín polówó ẹ̀ bí bá yẹ pé ẹ jẹ́ ká bá yín gbé jáde bó bá sì jẹ́ pé ní ìnáwó kan tẹ́ fẹ́ ṣe fẹ́ jẹ́ ká bá yín kọ́fà rẹ̀ coverage ni ká gbé gbogbo irinṣẹ́ iléeṣẹ́ wa wá ká wá bá yín fi kọ́fà rẹ̀ kò sí wàhálà ẹ kàn sí wa gbogbo irinṣẹ́ wa ni àti studio àmọ́ gbé bọ̀. wọ́n bá jẹ́ pé ẹ fẹ́ pè wá lẹ́yìn ètò 09015420413 lẹ́ẹ̀kan sí Sisi Monkele 09015420413. ti dókítà Ọlámídé rè 07034865342 08034865342 08034865342 títí ìgbà náà tá a tún jọ máa pàdé ọlọ́ọ̀dún púpọ̀ Ruth Àṣàbí Sisi Monkele Samuel Olúbáyọ̀ Ọlámídé ló kọ mi ó ṣe kí ni o ó dàbọ̀. àti máa gbọ́ tí lọ wà ní ó yá. òyìn ni wọ́n ń gbọ́ lọ́balọ́ba lóye lóye wọn ò lè ṣe kán má gbọ́. gbogbo Aládámọ̀gò la ṣe máa ń gbọ́ 107.7. Délé dára Adámimógò ni mo fẹ́ràn láti máa tẹ́tí sí 107.7 lẹ́fẹ̀ẹ́ ìròyìn tó péye ètò aládùn ọ̀gá polówó.